Oya, ìwọ tó bá rò bóyá pé o pẹ̀lú àwọn ẹni tó máa ń sọ pé Ponmo Ìjẹ̀bú kò ń dùn, èèyàn tí ẹ lè rí nǹkan fi ṣe bí kìnìkan àfi ó kàn máa ń tẹ́lẹ̀nu àbí nǹkan. Bọ́ síbí. I've got a news for you. Mo fẹ́ kọ́ yín bí wọ́n ṣe ń ṣe peppered Ponmo. Tẹ́gbẹ́ yes, ordinary Ponmo Ìjẹ̀bú yẹn nìkan. Ẹ máa jẹ, ẹ máa mu omi sí, àbí kẹ́ fi ọtí tẹ̀, ṣó ti yé yín. Àwọn èròjà mi náà kò pọ̀. Ponmo, àti mo sì ní peppered Ponmo, of course. Ponmo Ìjẹ̀bú tá à ń sọ̀rọ̀ ẹ̀ gangan òun lélẹ̀. Tẹ bá rí ojú ẹ̀ àti bọ eléyìí o, yes. Mo ti ṣàn, mo ti bọ̀, mo fi seasoning àti iyọ̀ àti àlùbọ́sà. Ìwọ tó bá mọ̀ mí dáadáa mọ̀ pé mo fẹ́ràn àlùbọ́sà dáadáa, òun ni mo fi bọ Ponmo Ìjẹ̀bú yìí. Pẹ̀lú pé Ponmo Ìjẹ̀bú ò kì í ní taste, ẹ má tún overja, ẹ má tún overcrowd gbogbo ẹ̀ pẹ̀lú èmi ní àwọn èròjà míì. So àwọn èròjà mẹ́ta péré tí mo fi bọ̀ òun ni mo sọ fún yín yẹn. Iyọ̀ lélẹ̀, adùn ọbẹ̀ lélẹ̀, ata rodo takọ̀rọ̀ra ṣẹ́ ni, àti sọ fún yín pé peppered Ponmo ni ó gbọ́dọ̀ wàhálà ta ṣúẹ́. Then ugu lélẹ̀, yes, mo twist yẹn máa kọ ẹ̀. Ugu lélẹ̀, thyme, curry àti ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà pẹ̀lú òróró. Àwa ní ata tàti lọ̀. Kí la lọ̀ sínú ata yìí? Rodo, tàtàṣé àti tomato. Òun láti lọ̀ tó ti kúnná dáadáa báyìí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lóní pẹrẹwu. Nǹkan tí mo kọ́kọ́ fẹ́ ṣe òun ni pé mo máa mú Ponmo yìí, mo máa gé in bits. Wọ́n tó bá dẹ̀ mọ̀ pé àwọn gbajúgbajà òṣèré òun ló fẹ́ fi ṣáàbù, àwọn prominent people ló fẹ́ fi Ponmo ṣáàbù, ọ̀rá fílẹ̀ báyìí tó ṣe ọ̀rá dúró rí, ṣó ti yé yín. So bọ̀ èmi o, torí mo máa ń láìkí sọ́ọ̀sì yẹn kó wọnú Ponmo dáadáa, ó máa ń dàka slice in bits. Let's get started. So Ponmo wa ibi mo sọ fún yín, àní jẹ́ kó tí ní báyìí kọ́ mo ṣe fẹ́, báyìí ní jẹ́ ti rí. Kò tún gbọ́dọ̀ rà jù mọ́ orí iná. Òun rèé. Èmi ti bọ Ponmo yìí o. Now àti rẹ́ Ponmo wa tán. Oh, oops. Ǹdẹ́bọ̀ tẹ́ bá ti lọ sí ọjà, kẹ má irú peppered Ponmo yìí kò dákẹ́ ti ra Ponmo tó ti rọ̀ lọ́jà, ṣó ti yé yín. Èyí tẹ́ máa rà kò ní rọ̀ jù, kò ní le jù, so that sauce yín á máa wọnú ẹ̀ dáadáa, á dẹ̀ tètè gbọ́ràn sí yín lẹ́nu. Ṣé mo káwọn oúnjẹ náà máa ń yarí. So ẹ jẹ́ kó heat up there, mo máa ń sọ fún yín pé ó máa ń da kí ó gbóná díẹ̀ kẹ́ tó da nǹkan kan sí. So a máa wá fi òróró sí. Àmọ́ jẹ́ kó òróró yẹn gbá díẹ̀. So a ti dà sí, a ti fẹ́ jẹ́ kó kálùbọ́sà yẹn, mo máa sọ fún yín, ẹ jẹ́ kálùbọ́sà yín ó máa sauté dáadáa nínú òróró kẹ́ tó máa da àwọn nǹkan yín sí, so that òun náà máa rí ara tún àwọn adùn ẹ̀ sínú òróró yín. Peppered Ponmo yìí very very simple and straightforward ni. Ó dẹ̀ dá láti fi ṣe àlejò. Nísìn nǹkan tí mo fẹ́ ṣe lélẹ̀, àwọn ata wa ni mo fẹ́ mix together. Ṣó yé yín, màá kọ̀ dá sí. Tó bá kí n jata púpọ̀, ìwọ̀ntúnwọ̀nsì náà ni, bọ̀ peppered Ponmo ẹ gbọ́dọ̀ lo ata sí. Mo yìí sọ fún yín, mo ní kò kí ń ṣe oúnjẹ tó máa ń take time. Ẹ jẹ́ kí n rọra fi time díẹ̀ sí. Màá dẹ̀ fi little curry náà sí, just to give it flavour. Ṣé mo pé gbogbo ala mọ̀ pé Ponmo Ìjẹ̀bú náà máa ń tẹ́ lẹ́nu díẹ̀díẹ̀ náà ni. So
a máa jẹ́ kó dín dáadáa tó jẹ́ pé tẹ́ bá ń jẹ pọ̀nmọ́ yẹn ẹ lè máa lá ọbẹ̀ yẹn fẹ́ mọ̀ pé ọbẹ̀ yìí dẹ̀ dùn oyè yín kò ṣe pé kò máa rọ̀ṣẹ̀ àtàdútù ẹ dá ẹ take time ẹ jẹ́ kó dín bí ìgbà tó yẹ pé ẹ ń ṣe bóyá egg sauce yam sauce or anything ẹ rí pé a ti fílẹ̀ ó ti dín fún ìṣẹ́jú 5 like 5 minutes yes nìyẹn so now jẹ́ ká rọra adùn ọbẹ̀ ìwọ̀ntúnwọ̀nsì ni o then little salt ẹ máa notice pé mo fi àlùbọ́sà yìí tí mo mọ̀ọ́mọ̀ fún garnishing ṣó ti yé yín so ó ti dín tó báyìí a máa wá gbé olórí míìlù wa for today bàbá oúnjẹ ìníní peppered pọ̀nmọ́ la pè àwa máa yí àwa máa rò pọ̀ àwa máa yí àwa máa rò pọ̀ tẹ́ bá fi pé bóyá ata yìí ó ti tíkì jù omi ọbẹ̀ yẹn bóyá o fẹ́ fi jẹ bóyá o fẹ́ dàpọ̀ mọ́ yẹn sí rice àbí nǹkan rárá ta omi díẹ̀ sí ata náà ni kò sí kọ́tẹ́ lè fi jẹ bọ̀ báyìí àwọn kú mi nílé kò máa ṣe yín bí kẹ́ gbàgbó kan ẹ wọ́n ní muraz kan àbí bá ṣe máa ń jẹ́ rì tó yẹ yín tó bá ti dé ta mi pọ̀ mọ́ kó má mi lẹ ìgò kan sí ṣe bó ṣe fine ṣe rọra rí lójú so for quick ni bí mo ṣe torí àti sè é tẹ́lẹ̀ kò tún gbọ́dọ̀ rọ̀ jù yamayama a máa wá da gbogbo wa isn't this beautiful ṣé ó ti yé yín jẹ́ ká sí ẹ̀ ẹ mọ̀ pé nǹkan tẹ́ ẹ̀ ń jẹ ń ṣara lóore ìgbú yẹn náà ń ṣe kí ni ó ń ṣara lóore èmi láì kí ugu máa pọ̀ ń bẹ̀ ẹ jẹ́ kún kúkú da gbogbo ẹ̀ sí jàre awesome ẹ̀yin náà rí bóyá fine ugu yẹn ò dẹ̀ gbọ́dọ̀ má yẹ kó rọ̀ jù ó dẹ̀ máa mi bá ní kí n kọ́ bẹ̀ ẹ̀bọ̀ náà mi fẹ́ kí ugu yẹn kó rọ̀ jù dáadáa let that crunchy àti pọ̀nmọ́ ẹ bóyá yí pọ̀. Just say it. That's all. Pepper Ponmo. Now, we're talking. Hey. So sometimes kò ní wùn yín kẹ́ jáde nílé ẹ kò ra pọ̀nmọ́. Gbogbo nǹkan tí ó wà nínú abọ́ yìí iye tó cost mi less than 600 naira. Yes, 600 naira. By the way, also by to subscribe to channel mi jọ̀ọ́ to subscribe to. Welcome. I can't wait to have you as one of the family. What is jìnnà fún báyìí? It's a panonde. So this is our peppered pọ̀nmọ́. Bá ṣe ń ṣe lélẹ̀, ẹ mọ̀ pé àrà ọ̀tọ̀ ni máa mú wá. Ẹ jẹ́ kí n serve just for you to see bó ṣe rí. Ni mo ti fẹ́ serve yìí o. Look at how beautiful it is. But tó bá tún like àlùbọ́sà bí tèmi báyìí. Fún crunchiness yẹn, tún rẹ́ àlùbọ́sà mi sí. Ó dùn bẹ́ẹ̀ bá ṣe serve yẹn. Ó dẹ̀ máa ń wà presentable and palatable. Ṣé ti rí? Ta ló máa gbélé fún tó máa ní pọ̀nmọ́ jẹ̀bú ni mi ò jẹ. Dá padà. Sọ fún pé dá padà aláṣẹ ni mi ló kọ́ mi ní ilé. So, this is how it looks. Peppered pọ̀nmọ́. Ó gbóná gan. Mi ìdẹ́ láì kí máa jẹun tó bá gbóná gan ààrẹ tó ṣe ń yorùkú. So mo fẹ́ farabalẹ̀ kí n jẹ. Mo máa lo ilé pẹ̀lú juice tó tutù. Tó ṣẹ̀wọ̀n. Ẹ recreate kẹjẹ ká pàdé next time. Ire o. By the way, subscribe to my channel. No. Yes. Bye.